Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Sunday, May 10 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yẹn pin kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ àtúnṣe lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó ṣe é pé ẹ máa fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan kan pé ṣé báyìí ni kí n ṣe nǹkan yìí, ṣé nǹkan tí mò ń ṣe látẹ̀yìnwá ìṣó dára ṣá, ṣé wà yìí dẹ̀ sunwọ̀n ṣá. Àwọn nǹkan kan wà tẹ́ máa fẹ́ máa correct nínú ìgbésí ayé yín lásìkò yìí, àsìkò ìsíjàsíkò tó ṣe é pé ẹ máa fẹ́ máa ṣàríwòye sí nípa àwọn tó ṣe é pọ́n rọ̀gbà yín ká, sáwọn tó yẹ kí ẹ bá ṣe ni wọ́n, sáwọn tó yẹ kí ẹ jìnnà sí ni wọ́n, sáwọn ẹni yóò yẹ kí ẹ jọ̀wọ́ wọn. Ẹ̀yin fúnra lára yín gan ìhàwó lẹ́kọ̀ọ́ sí wọn, ìwà wo lẹ̀ ń wò sí wọn, ṣé ń wà dáadáa sí wọn tó àbí wà yín kù díẹ̀ káàtó. Gbogbo nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó ṣe é pé ẹ máa rò lásìkò yìí, àsìkò ìjásìkò oríire fún yín tó ṣe é pé àwọn èèyàn máa rọ̀gbà yín ká, àwọn èèyàn máa bá yín ṣe púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ń wò pé bóyá ẹ fẹ́ correct àwọn nǹkan kan nínú ìgbésí ayé yín, ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ lásìkò yìí o. Bóyá bẹ ṣe ń ṣe fún lágbájá ni ò dára àbí bẹ ṣe ń ṣe fún tàmẹ̀dù ni ò bá mu, ẹ rí dájú pé ẹ correct ara yín lásìkò yìí. Àsìkò self correction la wà yìí, ẹ correct ara yín dáadáa, kẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ ń gbé ṣe, bóyá nǹkan dáadáa ni àbí nǹkan tí ò dáa. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lénìí kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tẹ́ máa ṣàyẹ̀wòye sí nípa ọ̀rọ̀ iṣẹ́ yín ló jẹ́ o. Ẹ máa wòye sí pé ṣiṣẹ́ tí mò ń ṣe yìí, ṣé ọ̀nà tó yẹ kí n tọ̀ lélẹ̀, ṣé bó yẹ kí n ṣe lélẹ̀ yìí. Ẹ máa fẹ́ máa ṣe àwọn àtúnṣe iṣẹ́ yín lásìkò yìí láti jẹ́ kí ó fìtì nǹkan tí ẹ ń fẹ́ gangan, láti jẹ́ kó bá plan tẹ́ ní lórí iṣẹ́ yín mu gangan. Bẹ́ẹ̀ ni yóò rí lásìkò yìí o. Àsìkò tó dára lélẹ̀ láti fi ronú jinlẹ̀ nípa iṣẹ́, bó tilẹ̀ jẹ́ pé ní jẹ́ Sunday tọ́pọ̀lọpọ̀ àwa tá wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó ṣe é pé a kì í sábà lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ lè fèní jíròrò nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, ẹ bára yín sọ̀rọ̀ nípa nǹkan tẹ́ fẹ́ ṣe, ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà láti jẹ́ kí iṣẹ́ yín tún ní ìdàgbàsókè dáadáa. Ẹ wòye sáwọn àtúnṣe tó yẹ kó wáyé lórí bí ẹ ṣe ń ṣiṣẹ́ sí lásìkò yìí. Àsìkò oríire lásìkò yìí jẹ́, tẹ́ bá lè ṣe léyìí. Bóyá tẹ́ bá lọ síbi iṣẹ́ ó ṣeéṣe kí issue díẹ̀ kí ó fẹ́ wáyé ní ààyè iṣẹ́ díẹ̀ lọ́jọ́ tòní o. Issue yìí lè jẹ́ issue òjijì kan tó ṣe é pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tá a fẹ́ bí kẹ́ fẹ́ stress díẹ̀ níbi iṣẹ́, tá a fẹ́ bí kẹ́ fẹ́ correct àwọn kankan ní ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́, gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ẹ dájú pé ẹ farabalẹ̀, ẹ má kàn díjú bó ṣe ẹ lọ lórí rẹ̀ kó má bàa bí pé ẹ máa ṣe mistake tó máa lágbára púpọ̀ tó máa fẹ́ ṣàkóbá fún reputation yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ lè rí bákan tẹ́ bá lọ bí iṣẹ́ lè ní, relationship yẹn á wá dára, ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní. Nítorí tí iṣẹ́ bá ti wọ́, owó náà lè dàbí ìgbà pé ó fẹ́ wọ́. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ tó gbà kíyèsára púpọ̀ ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ìrìn àjò kò fẹ́ wáyé o. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí opportunity kan tẹ̀ ń retí látọ̀lẹ̀ òkèèrè kó fẹ́ dàbí ìgbà kó fẹ́ rí bákan. Ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa kí opportunity má bọ́ mọ́ yín lọ́wọ́. Àwọn àǹfààní tó yẹ kó wọlé fún yín, àwọn àǹfààní tẹ́ tí ń retí kó má ṣe bọ́ mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe prayer dáadáa nípa rẹ̀ lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ ní láti ṣàríwòye sí nípa àwọn nǹkan tí ẹ̀ ń gbé sí agbárí, nípa àwọn nǹkan tẹ́ ẹ rò pé báyìí ló ṣe yẹ kí n ṣe, àwọn nǹkan tẹ́ ti finalize tẹ́lẹ̀ ẹ tún recheck ẹ̀ dáadáa, ẹ tún wòye sí dáadáa lásìkò yìí pé mo yẹ set kìíní ìṣó da ṣá, nǹkan tí mo plan ìṣó da, travel tí mo plan ìṣásìkò ilé ẹ kí n travel. Nípa bámbárì gan ìní òṣọjọ́ tó dára fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Gemini láti travel rárá. Ìrìn àjò ìrì yẹn jìnnà sí torí ìṣẹ̀lẹ̀ òjijì lè wáyé lójú ọ̀nà. Ọlọ́run jẹ́ kẹ́ rógun accident, Ọlọ́run jẹ́ kẹ́ rógun ajínigbé, gbogbo nǹkan tó jọmọ́ ní àjò lẹ́ni. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini ẹ jìnnà sí pátápátá. Èèyàn lè pè yín lójijì nípe ìjayà látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè gbọ́ ọ̀rọ̀ òdùnnú kí n má sọ̀dà kejì látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Gbogbo èrò tá a máa gbọ́ láṣẹ Ọlọ́run bá ìró ayọ̀ ló máa jẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ rí dájú pé ẹ ṣẹ́ẹ̀kì àwọn tó ṣe é pọ́ jìnnà sí yín lọ́jọ́ tòní. Ṣàlàáfíà ni wọ́n wà, ṣùgbọ́n ẹ jìnnà sí ìrìn àjò pátápátá lọ́jọ́ tòní. Ẹ má travel rárá lọ́jọ́ tòní. Èní ìsìjẹjọ́ tó ṣe é pó dára kí ẹ rí dájú pé ẹ correct ara yín pẹ̀lú àwọn idea àkọ́kọ́ tẹ́ ẹ̀ ń rò lásìkò yìí. Ẹ má ṣe wá ní pé ẹ fẹ́ gbàmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni nítorí àmọ̀ràn tẹ́ fẹ́ gbà yẹn gan ìyẹn gan tó lè ṣàkóbá fún yín fúnra lára yín. Lè fẹ́ correct ara yín lórí àwọn kankan lásìkò yìí. Àsìkò tó ṣe é pé ó dára ní tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe tẹ́ sì gbọ́ ìkìlọ̀. Iṣẹ́ lè rí bákan torí movement rẹpẹtẹ ò fi bẹ́ẹ̀ sí fọ́pọ̀lọpọ̀ Gemini lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí prediction wa ṣe sọ. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára lọ́jọ́ tòní. Fún ìdí èyí ó dára kẹ́ wà pẹ̀lú wọn, kẹ́ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́. Bákan náà sì rí ẹ jìnnà sí
àwọn nǹkan tó ṣe é pa dédé máa sọ sí yín lọ́kàn kúlúkúlú bí àwọn èròǹgbà tí ó tọ́. Ó sì ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ máa rò nǹkan kan jinlẹ̀ tó ṣe é pé nǹkan tẹ̀ ń rò jinlẹ̀ yá fẹ́ máa mú ìbẹ̀rùbojo wá, fẹ́ máa bí kí ẹ fẹ́ já sí èròǹgbà kan lójijì tó ṣeé ṣe kó fẹ́ fún yín ní lack of clarity tàbí confusion bákan. Ìrè owó lè rí bákan lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní. Ọjọ́ oríire báyìí ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn àti olólùfẹ́ yín máa dára. Ó dára kẹ́ fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín dáadáa. Ọjọ́ yìí ọjọ́ tó ṣe é pé ẹ ní láti fi transform ìgbésí ayé yín ni. Ẹ ronú jinlẹ̀ nípa ìwà tẹ́ ń wù tí ò da, àwọn nǹkan tẹ́ ń ṣe tó dàbí ìgbà pé ó wà lójú kan. Ẹ wò ó jinlẹ̀ pé kí ló dé tí kinní yìí wà lójú kan, kí ló dé tí iṣẹ́ mi yìí ò move, kí ló dé tí nǹkan yìí wà stagnant láti jọ́ yìí. Nǹkan wo lẹ ṣe, àṣìṣe wo lẹ ti ṣe, irú èròǹgbà wo lẹ ń rò. Ẹ rí dájú pé ẹ clean mind yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú tí èròǹgbà burúkú. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kí ẹ wẹ àwẹ̀nù lọ́jọ́ tòní. Omi àti ìsebẹ̀, omi àti iyọ̀ kan àwẹ̀nù ní láàyè ọ̀tọ̀. Ẹ lè mú iyọ̀ kẹ́ fi sínú omi, kẹ́ jẹ́ kó ní taste iyọ̀ yẹn jáde lẹ́nu díẹ̀, kẹ́ ṣàdúrà sí dáadáa nípa ń gbé gbogbo nǹkan tí ó tọ́ ní ìgbésí ayé yín kí gbogbo ẹ̀ kó wẹ̀ dànù, kẹ́ fi wẹ̀ lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé èròǹgbà yín gangan lè yí ìgbésí ayé yín padà. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tẹ́ ti ń ṣe látẹ̀yìnwá, ṣe ń ṣe dáadáa, ṣe ṣe dáadáa, pàápàá àwọn nǹkan tó dá dúró ní ìgbésí ayé yín tó ṣe é pé move forward rárá bí ire gbogbo, bí àǹfààní, bí ìfẹ́, bí gbogbo nǹkan mèremère bẹ́ẹ̀. Kẹ́ ronú jinlẹ̀ fúnra yín nípa ọ̀nà tẹ́ lè gbé gbà láti jẹ́ kí nǹkan náà yí padà. Iṣẹ́ á lọ dáadáa lénìí, tẹ́ bá lọ bí iṣẹ́, relationship yín náà lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ náà lè rí bákan láàrin èèyàn àti olólùfẹ́ yín, pàápàá gan láàrin èèyàn àti àwọn tó rọ̀gbà yín ká, àwọn tẹ́jọ́ ń ṣẹgbẹ́, àwọn tẹ́jọ́ ń bára ṣe lọ́jọ́ tòní. Tó ṣeé ṣe kí issue wáyé lójijì lọ́jọ́ tòní, tó ṣe é pé issue yìí máa jẹ́ èyí tó ṣe é pé third party kan ló lè fẹ́ fà á. Third party kan lè fẹ́ fà issue láàrin èèyàn àti olólùfẹ́ yín gan. Ẹ má fààyè gba third party rárá lọ́jọ́ tòní. Ìtumọ̀ third party náà ni àwọn ará àta tó ń bá yín dá sọ̀rọ̀ ọ̀nù lé yín. Ẹ kíyèsára púpọ̀ àwọn àmọ̀ràn tó máa mú wá lọ́jọ́ tòní, àmọ̀ràn tó lè dá lérú ni. Tẹ́ bá lọ ń tẹ̀lé àmọ̀ràn náà kò ní ràn yín lọ́wọ́ rárá. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lórí ohunkóhun olólùfẹ́ yín bá gbé wà kan wá. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ má kúgìrì níjẹ́ ń lọ bá lágbájá jẹ́ ń sọ fún lágbájá ló máa bá mi bá sọ̀rọ̀. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kíyèsára lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní lè dára, kọjọ́ tòní lè sunwọ̀n. Ẹ fọgbọ́n ṣe kí ẹ sì fi ẹ̀lẹ̀ ṣe àsìkò ìjásìkò tó ṣe é pé ó dára kí ẹ fi ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín. Tó yẹ kẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò ìfẹ́ yìí ni, tó yẹ kẹ́ tiẹ̀ dá dúró báyìí ni. Gbogbo nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó ṣe é pé ẹ ní láti ronú jinlẹ̀ lé lórí lẹ́ni, torí ó ṣeé ṣe kí olólùfẹ́ yín wùwò òjijì tàbẹ́ bí kẹ́ máa rìn ló ń gbà yìí. Ẹ̀yin fúnra lára yín náà ẹ̀rù ló ń gbà yẹn fúnra lára yín pé ṣé mo lè ń ṣe nu márèjì, ṣó dára ṣá, ṣé mi gan ní lọ́wọ́ àbí mo dì mẹ́rù. Gbogbo nǹkan wọ̀nyí ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ dáadáa. Ẹ correct ara yín. Nǹkan tó bá ti dàbí ìgbà pẹ́ ẹ̀fẹ̀ lásìkò yìí, ẹ lè kọ́ kí ẹ fi wá túnṣe lásìkò yìí, kò sí wàhálà. Àsìkò yìí àsìkò tó ṣe é pé ẹ ní láti ṣàtúnṣe ìgbésí ayé yín ni, pàápàá ní tó jọ mọ́ ìgbésí ayé ẹ̀yin àti àwọn tẹ́jọ́ ń bára ṣe àbẹ́yìn àti olólùfẹ́ yín. Iṣẹ́ á lọ dáadáa, tẹ́ bá lọ bí iṣẹ́, relationship yín yẹn lè rí bákan. Ire owó náà lè wọlé fún yín lénìí. Fish jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ láàrin èèyàn àti àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́. Ọjọ́ tòní kì í ṣọjọ́ iṣẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwẹ̀ rárá, torí ó dára kẹ́ wulẹ̀ wá nílé ju kẹ́ lọ síbi iṣẹ́ lọ, torí níbi iṣẹ́ lọ́jọ́ tòní ìṣù lè fẹ́ wáyé ní àárín èèyàn àti ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́. Ó lè jẹ́ ìṣù òjijì, ẹ lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kí nǹkan tẹ́ ń ṣe kó déédéé rí bákan tó ṣe é pé máa fẹ́ stress ara yín, ẹ máa fẹ́ làágùn dáadáa lé lórí. Ọjọ́ tòní ẹ máa busy láàyè ọ̀tọ̀. Busy yìí yẹn kó lè jọ lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, ẹ má kúgìrì pinnu, ẹ má kúgìrì gbégbèsẹ̀. Nǹkan tẹ́ bá ń ṣe ẹ wò ó fínífíní dáadáa, ẹ ronú jinlẹ̀ lé lórí dáadáa, ẹ wò sọ́tùn sósì dáadáa ṣáájú kí ẹ tó gbégbèsẹ̀ ìfẹ́ yìí. Ọjọ́ tòní lè lọ dáadáa kí ó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ẹ mọ̀ pé tí stress bá pọ̀ jù ó ṣeé ṣe kó affect àìlera. Ẹ rí dájú pé kí èsàrà dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan. Relationship yín á lọ dáadáa, èrè owó náà lè rí bákan lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí ní fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní.
ọjọ́ rere ló jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ ẹ ti ń rí dùnnú látijọ́ méjì mẹ́ta ìdùnnú lọ́jọ́ tòní atúlékè ń kà ẹ tún rí dùnnú sí ẹ tún rí ayọ̀ sí lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdààmú rárá iṣẹ́ àlọsòsè relationship yín á lọ dáadáa ire owó náà lè wọlé fún yín lénìí ẹ ṣàtẹ̀ra yín lọ́rùn lénìí ẹ fè ní Sunday kẹfì gbafẹ́ kẹfì enjoy ara yín ẹ má wàá gbéraga bí a ti ṣe ń sọ látijọ́ mẹ́ta ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ bá gbogbo èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní kò sí wàhálà ìkànnì méjò lẹ́sẹ̀ gbúdúkíbi tẹ́ bá lọ àrìyé ní gbogbo ẹni tẹ́ bá ṣe àṣeyè báyìí lẹ́ẹ̀ṣe gbogbo ohun tẹ́ bá tún wá dáwọ́lé ní iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdààmú góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí láfikún ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kí ẹ fi àsìkò yìí kí ẹ fi plan ahead lórí nǹkan tẹ́ fẹ́ gbé kalẹ̀ àwọn kankan máa wá sí yín lọ́pọlọ bí ìgbà pé bóyá kí n gbé nǹkan yín kalẹ̀ bóyá kí n ṣiṣẹ́ yìí bóyá kí n ṣe business yìí bóyá kí n ṣe tàn àwọn nǹkan yẹn ẹ rí dájú pé plan dáadáa lé lórí lásìkò yìí ṣùgbọ́n àsìkò ìjásìkò tí ó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi ní ẹ fẹ́ bẹ̀rẹ̀ business kankan rárá ṣùgbọ́n ẹ lè fi plan ahead tó bá ti wá ń di bí nǹkan bí on the 17 lọ sí iwájú nínú oṣù yìí kò sí wàhálà ẹ lè bẹ̀rẹ̀ business èyíkéyìí tó bá wù yín láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àsìkò yẹn fi plan ahead ẹ fi ronú jinlẹ̀ nípa business mo plan yìí èwo ni kí n yọ kúrò ńbẹ̀ èwo ni kí n fi kún tí gbogbo àfilé lọ dáadáa ìyẹn oníràwọ̀ mi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ ṣùgbọ́n nínú ilé pàápàá láàrin èèyàn tó lólùfẹ́ yín iṣu díẹ̀ lè wáyé tí ẹ bá kíyèsára tẹ́ ẹ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe iṣu ilé jẹ́ tó ṣe é kó máa gbóná jọjọ nínú ilé lọ́jọ́ tòní argument lè wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín tẹ́ bá rí argument yìí ti fẹ́ wáyé ẹ rí dájú pé ẹ dá ìdáhùn ẹ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ suddenly ní àyíká yín tàbí nínú ilé yín tó ṣe é kó máa fẹ́ bí iṣu yìí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní sùúrù báyìí òun ló ṣe ohun gbogbo òun ní kì í pọ̀ jù ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lórí ohunkóhun lọ́jọ́ tòní kínú má bí yín lábìjú kó má bàa bí yẹn pọ̀nyán ni ẹ fọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe lénìí tí ìṣù bá ń wáyé rẹpẹtẹ tó ń gbóná nínú ilé ẹ lè máa ṣọkẹ jáde lọ kí ẹ lọ gbafẹ́ àbí kí ẹ lọ ká mara yín dáhùn níbì kan tó jọmọ́ bíi nation ó lè jẹ́ ti omi ó lè jábẹ́ igi ó lè jẹ́bi kíbi tẹ́yìn gbó quiet tá jẹ́ kọ́pọlọ yín kààmú dáadáa lọ́jọ́ tòní iṣẹ́ àlọ́ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́ irewó náà lè wọlé fún yín lénìí yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kù ogún ìṣẹ́jú lọ́sàn-án sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ṣùgbọ́n iṣu kékeré tó jọmọ́ ti àárín èèyàn tó lólùfẹ́ yín ó lè wáyé nípasẹ̀ ẹjọ́ rírò lọ́jọ́ tòní lọ́jọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé olólùfẹ́ yín á fẹ́ ròyìn lẹ́jọ́ àwọn tó súnmọ́ yín bá fẹ́ ròyìn lẹ́jọ́ ẹjọ́ yẹn dẹ̀ jẹ́ nǹkan tó ṣe é kó lè fẹ́ bí iṣu ẹ lè jọ jókòó kẹ́ sọ̀rọ̀ ráńpẹ́ báyìí kọ́rọ̀ yẹn fẹ́ bí iṣu kó fẹ́ di wàhálà ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ẹ má fi gbogbo ẹnu bú èkú ẹ kíyèsára kó má bàa bí ìjà kó má bàa bí iṣu láàrin èèyàn tó olólùfẹ́ yín lọ́jọ́ tòní olólùfẹ́ yín máa wọ òjijì lọ́jọ́ tòní ìwọ òjijì tó ti fẹ́ wù yẹn ó ṣeéṣe kí ó affect yín díẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹfẹ́ rí bí nǹkan bí ìbínú tí ìbínú yìí sì lè fẹ́ fàyàn pọnyánrin ṣùgbọ́n tẹ bá mú sùúrù lò sùúrù máa borí ohun gbogbo tó sì máa jẹ́ kí gbogbo ẹ rọlẹ̀ lọ́jọ́ tòní ó dára púpọ̀ tẹ bá rí pé ìṣòro yẹn ń wáyé kẹwulẹ̀ ìgbọ́n wọn kẹwulẹ̀ fún táìmù kẹpọ̀ olólùfẹ́ yín táìmù dáadáa láti fi sinmi láti fi relax láti fi kojú mọ́ iṣẹ́ yín tẹ bá ráyè lọ fiṣẹ́ lọ́jọ́ tòní ẹ máa rí ṣe dáadáa bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní ẹ wá ṣọ́ra ṣe ẹnu yín ẹ fi pe rere síra yín ni ẹ má fẹnu ṣépè ẹ má fẹnu béèbú ẹ má fẹnu sọ̀rọ̀ òdì sínú ayé ara yín tàbí sínú ayé ẹnikẹ́ni lọ́jọ́ tòní torí nǹkan tẹ bá sọ lénìí ó lè fìdí múlẹ̀ o kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní ẹ má sọ̀rọ̀ tó ṣe é pẹ́ padà wá rìgírẹ́tì tó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín sọ̀rọ̀ kan lénìí tó ṣe é pẹ́ wàá máa rìgírẹ́tì pé ta ló ní kí n sọ lóde tí mo sọ báyẹn kíyèsára dáadáa lọ́jọ́ tòní góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́ kò sí wàhálà kò sí ìdààmú kankan rárá lọ́jọ́ tòní ó kàn dára kí ẹ wòye sí bí ẹ ṣe ń náwó sí lásìkò yìí torí ẹ lè lọ náà àpá ẹ lè lọ náwó lórí nǹkan tẹ máa padà fẹ́ regret lé lórí àwọn nǹkan tó wọlé fún yín láti fìjọ mẹ́ta bí àwọn tọ́rọ́ kọ́bọ̀ ẹ plan dáadáa lé lórí èyí yẹn ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tẹ́ ń ṣe nǹkan tẹ́ nílò àtàwọn nǹkan tẹ́ nílò nínú àwọn nǹkan tẹ́ fẹ́ fowó ṣe ronú jinlẹ̀ nípa rẹ̀ ìtẹ́fẹ́ kọ́kọ́ gbé nígbésẹ̀ àti tẹ́ máa padà máa gbé létà èyí tó kàn yín gbọ̀gbọ̀gbọ̀ láti ṣe gbogbo nǹkan yẹn ní kẹ́gùn dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tòní òǹṣọjọ́ tó ṣe é pẹ́ gbọ́dọ̀ fi kówó lórí nǹkan tuntun kan àbí fi náwó lórí nǹkan tuntun kò dára rárá torí tẹ́ bá kówó lórí nǹkan tuntun lọ́jọ́ tòní nǹkan náà lè má láàsì rárá nǹkan náà lè padà dàbí àgbàná fọ́ta yín kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní ẹ fowópamọ́ lọ́jọ́ tòní kẹ́ plan ahead nípa àwọn nǹkan tẹ́ fẹ́ fowó ṣe báyìí ló sì dára jù ṣé á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́ relationship yín náà lọ bó ṣe kó lọ èrè owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí ẹ̀yin tó bá ti pẹ́ jẹ gbèsè kan àbí méjì ènìyàn lè fi san àwọn gbèsè yín kò sí wàhálà
ẹ san gbèsè lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe káṣírí bò tẹ́ ìgbé gbèsè san lásìkò yìí. Ẹ̀yin tó sì jẹ́ pé bóyá èèyàn kan jẹ lówó tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí wọ́n sanwó tí wọ́n jẹ yín ní àsìkò tí a wà yìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o, tẹ́bà kíyèsára lórí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Ó ṣeé ṣe kí clarity má sí rárá, kẹ́ má ríro rárá lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí, ó ṣeé ṣe kí inú fẹ́ máa dédé máa bí yín láti inú wá. Ó ṣeé ṣe kí ọ̀tá yín fẹ́ ṣe àwọn mistake kan tó ṣe é pé ó lè lágbára. Àwọn èròǹgbà tí ó tọ́ náà lè gbalẹ̀ nínú ọkàn yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pẹ̀lú èròǹgbà tí ó tọ́ pátápátá. Àsìkò yìí àsìkò ẹlẹgẹ́ ló jẹ́, àsìkò tó ṣe é pé ẹ̀san lè ké lórí ọ̀pọ̀lọpọ̀ Aquarius ló jẹ́. Ẹ̀yin tó ṣe é pé bá ń hùwà dáadáa, túbọ̀ tẹpá mọ́ wà dáadáa. Ẹ̀yin tó bá ṣe é pé ẹ̀ ń hùwà kan tí ó tọ́ ẹ̀ yàtọ̀ àforíjì torí ẹ̀san lè ké díẹ̀ lọ́jọ́ tòní tó lè fẹ́ bí pé nǹkan tí mo ṣe fún lágbájá látẹ̀yìnwá òun ló wá padà ṣẹlẹ̀ yìí o. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa. Ẹ má kánjú lórí ohunkóhun. Má bẹnikẹ́ni ní ìṣù. Ẹ ní ìrẹ̀lẹ̀ pátápátá. Ẹ má gbéraga rárá. Ẹ má fàyè gba ìkanra rárá láàyè torí ọ̀pọ̀lọpọ̀ yín lè fẹ́ máa kanra lọ́jọ́ tòní lórí àwọn kankan tẹ́ ń wò pé yẹ kí kíní ti wọ́ọ̀kì fún mi tí ò tí wọ́ọ̀kì. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ní láti mú sùúrù lò dáadáa. Kò sẹ́ni ṣọjọ́ tẹ́ lè fi lẹ fẹ́ dáwọ́lé iṣẹ́ kankan rárá lọ́jọ́ tòní torí tẹ́ bá dáwọ́lé iṣẹ́ kan, iṣẹ́ náà lè rí bákan lọ́jọ́ tòní tó lè fẹ́ kó ọ̀tá yín sí yọ́yọ́. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o. Ó dára kẹ́kọ̀ọ́ fi ní ṣe bí free day. Kẹ́ wà ní camp area. Kẹ́ ṣe prayer. Kẹ́ gbafẹ́. Kẹ́ enjoy ara yín. Kẹ́ má bẹnikẹ́ni ní ìṣù rárá lọ́jọ́ tòní. Ẹ sì wash àwọn ọmọ yín dáadáa. Nǹkan òjijì lè ṣẹlẹ̀ sí ọmọ lọ́jọ́ tí tó lè fẹ́ bí kẹ́ fẹ́ káràmásìkì lórí ọ̀rọ̀ ọmọ lọ́jọ́ tòní. Ànírí láburú lórí àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o. Nípa ọ̀rọ̀ iṣẹ́ ó lè rí bákan, relationship lè rí bákan, iye owó náà lè rí bákan lénìí. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ó tún gbà kíyèsára dáadáa látàrí pé ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní tó ṣe pé ìṣẹ̀lẹ̀ náà lè jẹ́ ètò máa ní agbára díẹ̀. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ ní láti ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Àwọn èròǹgbà kan máa sọ sí yín lọ́kàn. Ó lè jẹ́ èròǹgbà tí ó tọ́. Ẹ wulẹ̀ rí dájú pé ìrìbùkù èròǹgbà tí ó tọ́ pátápátá. Ẹ fálẹ̀ mọ́ èròǹgbà tó tọ́. Ẹ clear mind yín dáadáa. Ẹ máa ronú sẹ́yìn púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa rò àròkàn pé ta ni mo ti mọ̀ báyìí mi ìbá dẹ̀ ṣe o. Ta ni mo ti mọ̀ ìgbésẹ̀ báyìí mi ìbá gbé o. Nǹkan báyìí wà tí mo fẹ́ ṣe látijọ́ èyí tí mi rí ṣe. Nǹkan báyìí ló fà á. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn lẹ́ẹ̀ máa wò lásìkò yìí. Ẹ fi ẹni clean mind yín dáadáa. Ẹ má rẹ̀ èròǹgbà bí sọ́mọ làkejì. Ẹ clean thought yín. Ẹ tún rẹ̀ èròǹgbà tuntun nípa bí ẹ fẹ́ ṣe láyé yín ṣe tó fẹ́ dára sí i. Tí family kan bá sì ń múnú bí yín, tí family member kan bá ń bá yín fa issue lénìí, ẹ rí dájú pé fi wọ́n sáàyè wọn. Ẹ neglect wọn pátápátá. Kẹ́ gbájúmọ́ ìgbésí ayé tí yín. Ẹ correct àwọn nǹkan tẹ́ bá ti ń ṣe látijọ́ bóyá sí family ni, bóyá sí ìyàwó, bóyá sọ́mọ, bóyá sẹ́nikẹ́ni ni. Ẹ correct ẹ̀ nínú ara yín pé àmì ìdẹ̀ ní ṣe báyìí mọ́ kẹ̀dẹ̀ ṣe ń jẹ pátápátá. Kẹ́ bẹ̀ sí hùwà dáadáa. Kẹ́ bẹ̀ sí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èní ìwà dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ mi tí kì í ro Pisces náà láti ṣe nǹkan bí àwẹ̀ nù. Kẹ́ wẹ àwẹ̀ dá. Kẹ́ wẹ àwọn nǹkan burúkú dànù. Gbogbo nǹkan àtúndìwọ́ kẹ́ wẹ dànù lọ́jọ́ tòní. Gbogbo nǹkan burúkú ara yín kó lọ. Ẹ lè fi ní ṣe spiritual consultation. Ẹ lè fi ṣe spiritual work. Gbogbo ìtẹ́ bá ṣe lásìkò yìí ó máa bá nǹkan tó ń ṣe yín gangan mu tá sì bá yín clean àwọn nǹkan burúkú dànù. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lè lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́, ṣùgbọ́n relationship yín lè rí bákan pàápàá nínú ilé yín. Ẹ̀yin àti family relationship yín lè rí bákan. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Yellow jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kù 25 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.